Hello, hello. Ẹ̀yin èèyàn mi, mo tún gbé borùn mi wá. Wọ́n bá wí pé o, a gbọ́ o, gátà gbọ́ o. Torí ẹ̀ ni wọ́n pé o. A ń gbọ́ náà ni o, kò ṣojú wa. Ní nǹkan tó ń jà lórí afẹ́fẹ́ fọ̀nà. Wọ́n ní ṣe ni ọkọ ex-husband Ashley pé lánàá yìí ni kábíyèsí hand over. Lánàá ni ṣá, nǹkan tá a gbọ́. Wọ́n ní ó hand over ọmọ Ashley, Ademakinwa, ó hand over fún ọkọ rẹ̀ o, ọkọ Ashley o. Wọ́n ní kẹ́ wá wo igbe, wá wo ẹ̀kan. Wọ́n ní Ashley máa sunkún bíi pé kó sun ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ ló kù tó yẹ kó sun. Wọ́n ní kí ló fà á? Wọ́n nígbà tí ọkọ Ashley dé, evidence rẹpẹtẹ. Wọ́n lé evidence rẹpẹtẹ o. Bó ti lọ ṣe DNA wá pé kán wò pé jẹ́ òun àti Ademakinwa ó bára mu. Very clear. Wọ́n ní very positive. Wọ́n ní kì í ṣe negative o. Gbogbo ìtí kábíyèsí múlẹ̀ negative. Wọ́n bá ní kí ọlọ́mọ máa gbé ọmọ ẹ̀ lọ o. Wọ́n lè wá wo, kẹ́ wá wo Ashley o. Kẹ́ wá wo Ashley o. Ashley bara jẹ́. Ó bara jẹ́. Ó sun ẹkún yẹn bíi pé kó má sùn mí mọ́. Wọ́n ní kì í ṣe kékeré o. Nígbà tí evidence dẹ̀ ti prove, kí ni kábíyèsí fẹ́ fi ọmọ ọlọ́mọ ṣe? Wọ́n ní therefore. Wọ́n nítorí nǹkan tí kábíyèsí ṣe tó yìí wà ní around, tó yìí roaming about because wọ́n tiẹ̀ ti lé kúrò. Wọ́n nítorí wípé bóyá ó lè mú evidence tòótọ́ jáde. Wọ́n nígbà tọ́kọ ẹ̀ ti wá lọ mú original wá. Pé kábíyèsí wá ti wá yọ ọwọ́, ó ti yọ sí. Wọ́n ní before then, wọ́n ló ti lọ sọ fún àwọn láfògìdì yẹn kó tó di pé ọkọ ẹ̀ mú evidence wá. Wọ́n ló ti lọ bá wọn pé kábíyèsí ti lé òun kúrò láàfin. Ó ti kọ Ademakinwa. Ó kọ Ademakinwa pé ká Ademakinwa ò ń ṣe ọmọ ẹ̀. Bó ti lọ announce káàkiri. Ó mú wọn lọ sí ibi, wọ́n nígbà tó kó gbogbo àwọn olórí, àṣẹ kábíyèsí ti ra acres lọ rẹpẹtẹ. Wọ́n lé acre yẹn, mi rò pé wọn ò sọ, ẹ̀tí wọ́n sọ pé acres yẹn pé wọ́n ní ó gọ̀ǹtì ọ̀, ó ra rẹ́rẹ́rẹ́rẹ́, wọ́n dẹ̀ ti fẹ́ǹsì, wọ́n ti fi géètì sí. Oríṣiríṣi géètì ló bá wọ̀ bẹ̀. Wọ́n ní there was a time tí kábíyèsí pé gbogbo wọn ní gbogbo ìgbà ládàradà yìí o, tí wọ́n bẹ̀rẹ̀ gbọ́mọ àlè wá, má gbọ́mọ àlè wá. Tí gbogbo wọn ti confirm, tó ti bẹ̀rẹ̀, wọ́n ní wọ́n sọ wípé tó ti bẹ̀rẹ̀ sí ní change ọkàn kábíyèsí àti Mariam, tó ní gbogbo àwọn olórìṣà tó wà available ní gbogbo wọn pátá títí kan Queen Naomi. Wọ́n ní gbogbo ọ̀nà jọ páàkì, wọn kó gbogbo wọn lọ sínú ibi tó ń ralẹ̀ sí. Bá ṣe kábíyèsí ti ra ilẹ̀ yẹn pamọ́. Torí ẹ̀ kábíyèsí tẹ̀ ń wò yẹn. A gbọ́dọ̀ máa dá sí ọ̀rọ̀ ẹ̀ ní àó. A máa sọ pé kábíyèsí wíìkì, kábíyèsí kinní kan, kábíyèsí gbádá. Lóòótọ́, àwọn òtùmọ̀pọ̀ tó ń ṣe fún kábíyèsí, ó lè máa mú díẹ̀ bẹ́ẹ̀ tí àjẹsára pọ̀ fún kábíyèsí àti pé Ọlọ́run ọba gbanilágbàtàn, ó ń ta gbogbo ẹ̀ padà sí back to sender. Bẹ́ẹ̀ ni. Tí Queen Naomi kò gbẹ́yìn because àdúrà àwọn prayer warrior, àdúrà Naomi all night every time. Ìyẹn gan ò gbẹ́yìn.
báwo ni gbogbo ọ̀rọ̀ wọn àṣírí àwọn ọ̀tá báwo ló ṣe fẹ́ bò kó lè bò Ọlọ́run máa tú gbogbo ẹ̀ dànù ni á tú ká. Òun náà ni o lọ́rọ̀ tí mò ń sọ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ wọ́n bá ní wọ́n dé ibi tí kábíyèsí rà lẹ̀ sí wọ́n ní wà ní ṣẹ́ẹ́rì o wọ́n ṣí bẹ́ẹ̀ wọ́n ní ṣẹ́ẹ́rì bí ékàsì ṣe lọ ẹ wú bí ékàsì ṣe lọ sóhun pé òun lòun ní wọn láwọn olórí àṣírí wà pé inú àṣírí yẹn ni mo fẹ́ tú fún yín lẹ́yìn tẹ́ṣẹ́ sọ pé burú ni pé ṣẹ́ẹ́rì ékàsì yẹn pé ṣe lọ pé òun nígbà tó jẹ́ pé wọ́n ti kọ̀ǹfàmù Ademakinwa Tádéníkáwò tó kọ̀ǹfàmù Tádéníkáwò sì ló ń wá kọ̀ǹfàmù Tádéníkáwò ìgbà tó ti ṣe ó kéré àìpé lẹ́yìn ìgbà tó ń lọ ṣe prince yẹn tó ń ṣe ní àrẹ̀mọ ọba tó lọ darapọ̀ mọ́ gbogbo àwọn àrẹ̀mọ ọba tó wà ní Ifẹ̀ ìjọ tó ń ṣe coronation yẹn fún Tádéníkáwò mi ò tiẹ̀ sọ gbogbo yẹn fún yín kì í ṣe kékeré o mo yìí máa wáyè wá sọ story coronation yẹn fún yín wọ́n ròyìn coronation yẹn ayé gbọ́ ọ̀run mọ́ ìjọ yẹn wọ́n ní tẹ́ bá rí Tádéníkáwò ṣé àmọ́ pé Tádéníkáwò ti ń ṣe professor ó ti ń prophesize ọmọ yẹn ó ti ń prophesize torí ẹ̀ ní kábíyèsí ṣe rí pé òun gbọ́dọ̀ will everything fún ọmọ yẹn kì í ṣe nǹkan téèyàn lè regret rárá òun ṣe from bottom of his heart ìyẹn bọ́ ṣe kí n fi ìyẹn lẹ̀ mọ́ yìí máa bá ṣe wọ́n nígbà lẹ́yìn yẹn ní tán ti ṣe coronation yẹn ní kábíyèsí ní pé àwọn olórí ká lọ ìtò wà lélẹ́gbò wọ́n ní wọ́n débẹ̀ oníṣẹ́ rí gbogbo kínní yìí gbogbo ilẹ̀ tó lọ ilẹ̀ bí ẹni pé òun wí ilẹ̀ fún Tádéníkáwò for now Tádéníkáwò nìkan lòun wí ilẹ̀ yẹn fún gbogbo ẹ̀ pé ṣẹrẹ́ ẹ̀yìn tó kù tí òun bá rí ọmọ tó jẹ́ ọmọ tòótọ́ ọmọ tí ó bá jẹ́ ọmọ bíbí inú òun tó dẹ̀ ṣe DNA tó dẹ̀ ṣe gbogbo ẹ̀ tó mọ̀ pé ọmọ kábíyèsí ni pé ìgbà yẹn ni òun á ṣẹ̀ṣẹ̀ wá sọ fún un pé òun lòun máa pín fún wọn pé bẹ́ẹ̀ for now Tádéníkáwò ni wọ́n ní ló bá sú wọn they tired àtìgbà yẹn ni gbogbo memory gbogbo wọn ti bàjẹ́ wọn mọ what to do mọ́ now ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ti kábíyèsí tó sọ pé ó hand over ọmọ Ashley fún ọkọ Ashley pé because ó ti rí evidence therefore pé ó ti jáwọ́ pé ọmọ yìí pé òun kọ́ lòun lọ mọ́ for now pé títí láì court close case close wọ́n ní Ashley pé ẹkún tó ń sun kókó sun ẹ̀jẹ̀ ẹ̀yin èèyàn mi mo ní kí n yan fún yín àwọn original gist tó jẹ́ pé tó jẹ́ ní o kì í ṣe counterfeit máa mú wá fún yín ẹ ṣe bó ṣe ń tẹ́tí sí mi bá mi share kẹ́ bá mi like Jésù Olúwa wa.